kí ló ṣe kó gbà mí ní Afusa. Kí lè dárí àmì díẹ̀ bá ń lé. You and me forever together. Ọlọ́run ṣàánú mi o. Ọlọ́run jẹ́ ń bọ́ ọmọ ilé. Ilé wọn ló dá paroparo ìgbẹ́ ní kò sẹ́yìn ọ̀bẹ. Ilé dá ìyá mi ṣàánú yẹn kí n bọ́ ọmọ ilé. Àwọn èèyàn máa ń bọ̀ ìkẹ́. Ó mọ̀ sí ìrìn lọ bí o ṣe ń gbà ní Afusa. Afusa, what's up now? Mo wà o. Ǹjẹ́ jí wọ́n bẹ̀ fọ́? Má worry now. Ǹjẹ́ jàre ẹ̀gbọ́n sàmúrà àbúrò lọ́wọ́. She what? So ojú mi lọ nìyẹn o. Alice tí màá ti ẹ̀gbọ́dún. Mo ṣàgàn wọn náà wà lọ́rẹ̀. Jíde jàre àbúrò mi àtàtà. Níbo ọkọ̀ tán sí inú wọ̀rí. Sọ àlájà ló sọ àwọn tàn yẹn fún ẹ àbí? Ìtàn kọ̀ àrọ́bá ni. Wo Afusa kìlọ̀ fún aṣọ tó kù wá ìwọ ló ń tó sí wọn náà wà. Níbo ọkọ̀ gbogbo ẹ̀ tó ṣe bí ayé ìlú wà ní ìfọ̀tọ̀ kọ́mọ mọ́ yẹn. She what? Àwọn ẹlẹ́hàn aborí mọ́ bọ̀ wá o. Afusa, hi. Àwọn aborí mọ́ bọ̀ wá. Balikis, what today? Yes, Rachel. Please give me a minute. Kò ṣe ọ̀rẹ́ mi. Àwọn aborí mọ́ bọ̀ wá. Wọ́n mọ rìn kiri ní lọ́sàn-án gan. Wọ́n mọ rìn kiri ní lọ́sàn-án gan nínú ọ̀run o. Balikis, this is it. Kíni? Ìsìsì torí burúkú wo nù? She what? Kí ló kí mo wá ṣe ń bí? Afusa don't understand. Ọ̀la tó fọwọ́ gbà ni. Ọlọ́run ọba gbà. Àbúrò bísẹ̀ ló wù mí ṣe ni lọ́jọ́ wọn ní community service. Ìgbà fọ́tọ́ kí ló rẹ̀ lè dùn sí mi ni. Aṣọ tí mo fẹ́ wọ̀ mọ́ gan ni. Lọ́sọ̀dẹ̀ ya síkírá. Ṣé yóò jọ lójú rẹ̀? Ṣé kò jọra wọn? Afusa ò béèrè bó ṣe dènà. Ṣé wọ́n bí ń ṣe kí ni mo wá wá? Ọlọ́run ọba gbà. Ó ṣe dá mi lóhùn ṣàmú Afusa náà. Afusa wo ló mọ̀ Balikis gbà jàre? You will end up in my daughter. Kí Balikis gbà? Ọ̀rọ̀ rí fíìmù lónìí máa bá bí jẹ́. Afusa kí ló ṣe? Kó gbà mí ní Afusa. Ọ̀rọ̀ rí fíìmù lónìí. Wọ́n ti kàtà sí mọ́ ṣe sórí Balikis ìwọ lọ́wọ́ àbàfọ́ náà. Ìwọ lọ́wọ́ àbàfọ́. Mi lè jìyà lórí àwọn ọmọ yìí.